àti bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ kọ́ sẹ́nitọ̀ Sarafadeen Ali ọmọ ti gba nomination fọ́ọ̀mù látọwọ́ àjọ elétò ìdìbò INEC nípínlẹ̀ Ọ̀yọ́ léyìí tí ó fi hàn wípé kò sí tàbí ṣùgbọ́n mọ́ o sẹ́nitọ̀ Sarafadeen Ali ó ní olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 tẹ́ ẹ̀ bá sì gbàgbé tẹ́ ẹ bá rántí wípé oríṣiríṣi awuye ló ti ń súyọ oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde lẹ́yìn tí ìdìbò abẹ́nú primary tó wáyé ní ẹgbẹ́ òṣèlú APC láti yan ẹni tí ó máa jẹ́ olùdíje tí ẹgbẹ́ fọwọ́ sí tí ẹgbẹ́ fà kalẹ̀ tẹ́gbẹ́ ó máa ṣàtìlẹ́yìn fún gẹ́gẹ́ bí gómìnà tí yóò máa jẹ́ gómìnà tí ó máa dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027 nípínlẹ̀ Ọ̀yọ́ ọjọ́ Thursday ọjọ́ kejì oṣù keje ọdún tá a wà yìí ó ní ètò náà wáyé o tí aṣojú àjọ INEC tí wọ́n sì ń fi nomination fọ́ọ̀mù tí wọ́n fi ń lé sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali tí wọ́n fi ń lé lọ́wọ́ lọ́jọ́ yìí kan náà ni sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali ń ló ṣe àfihàn ẹni tí ó máa jẹ́ olùdíje rẹ̀ ìyẹn igbákejì olùdíje sípò gómìnà tí ó sì fi hàn gbogbo ayé tó ní Adésọjí ó ní olùdíje o sípò gómìnà mi nínú ẹgbẹ́ òṣèlú APC. In accordance with the Constitution of the Federal Republic of Nigeria, as the Electoral Act, I request the gubernatorial candidate before his nomination nominate to run along with him as his running mate, a deputy governorship candidate. I hereby present to you and obey my honorable Archbishop Michael Adébóyè. By the state chairman of our great party and the national officer here on behalf of the national chairman of our party, I hereby present to him his affidavit in support of his personal particulars as required by the law to my deputy governorship candidate, Honorable Michael Adébóyè. ẹ̀gbọ́ níyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti wá ní kándídéètì tí ó ti fojú hàn gbangba pé sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali lòdìdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ bó ló ṣe fẹ́ jẹ́ bó ló ṣe fẹ́ rí torí pé lọ́jọ́ tí sẹ́nitọ́ Sarafadeen Ali lọ́jọ́ tó ń gba nomination form láti ọwọ́ àjọ INEC yìí tó sì ń nawọ́ igbákejì rẹ̀ tó ń nà sókè tó fi hàn gbogbo ayé àwọn èèyàn ṣàkíyèsí wípé kò sí àwọn àgbààgbà olóṣèlú kan níkàlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn wo àtàwọn wo wá ni wọ́n ní tá a bá rí ètò yẹn
a rí wípé kò sí olóyè Báyọ̀ Adélábù lórí ìjókòó. Tẹ́ ẹ bá gbọ́, tẹ́ ẹ bá rí, tẹ́ ẹ bá wò ó, òun náà la gbọ́ lẹ́rí tá mú wá fún yín yẹn. Kò sí olóyè Báyọ̀ Adélábù lórí ìjókòó. Kò sí màmá ìyàwó gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́ Isiaka Jimobi, ìyàwó rẹ̀ olóògbé Isiaka Jimobi. Kò sí ìyàwó Isiaka Jimobi lórí ìjókòó yẹn, màmá Florence Ajimobi. Wọn ò sí lórí ìjókòó, wọn ò wá síbi ètò yẹn. Bákan náà sẹ́nẹ́tọ̀ Teslim Fọlárìn, òun náà ò sí lórí ìjókòó, kò wá síbi ètò yẹn lọ́jọ́ náà. Àwọn èèyàn ti wá ń wò wípé ṣé kínní ò ní fẹ́ yíwọ́, sí ò ní fẹ́ nira tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí tí wọ́n bá kọ̀ jálẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́. Kí lè ro tiyín, kí ni ìwòye tiyín? Ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà ó, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ àti wípé ǹjẹ́ yín mọ ẹni tí sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali tó mú gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ rọ́nìmẹ̀tì rẹ̀ tí wọ́n jọ mọ́ ṣèpolongo ìbò, tí wọ́n jọ mọ́ kéde wípé ẹ dìbò fún wa, ẹ dìbò fún wa o. Ǹjẹ́ yìí gbọ́ rí nínú ẹgbẹ́? Ṣé ẹ gbórúkọ rẹ̀ nínú ẹgbẹ́? Tẹ́ ẹ bá gbọ́ rí, ọmọ ìlú wo ni? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment. A kà á, a sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ipò wo ló ti dìmú rí nínú ẹgbẹ́ òṣèlú APC? Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Bákan náà, ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, First Lady Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu, ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ tó sọ gẹ́gẹ́ bí èsì lórí fídíò tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nígbà tó ń sọ̀rọ̀ wípé gbogbo ipá làwọn ń sa o láti máa ran àwọn èèyàn lọ́wọ́, àwọn tí wọn ò rọ́wọ́ wọrí, àwọn tó kù díẹ̀ káàtó fún, àwọn ọlọ́rọ̀ ajé àtàwọn olókoòwò pẹ̀lú 50,000 naira ẹnìkọ̀ọ̀kan láti máa ṣe ìgbélárugẹ iṣẹ́ àti okòwò tí wọ́n ń ṣe. Ó wá sọ wípé kò sí ní tó burú bẹ́ẹ̀ o táwọn èèyàn bá ń gbìyànjú láti máa ta àkàrà, àgbàdo yíyan àti kúlíkúlí kí wọ́n lè máa rówó jẹun, kí wọ́n lè máa rí ọwọ́ tìbẹ̀nù. Ọ̀rọ̀ yìí ni ìyàwó ààrẹ sọ tó bẹ̀rẹ̀ sí jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ìwòye àti èrò títí wọn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n lẹ́yìn tí fídíò yìí jà rìnrìn, ìyàwó ààrẹ ti sọ̀rọ̀ míì o. Kí ni ìyàwó ààrẹ sọ? Kí ni ìyàwó ààrẹ wí? Ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ ká gbọ́. How do we as mothers in our various states in the nation, all I do is just coordinate them. What are you doing in your state? Can you do this? And that's why we brought RHI on board, so that every state, even whatever the trickle is, they are supposed to multiply it. And we can see that with our 3rd year anniversary with FCT, what she was able to do. I was just surprised. I don't know whether you were all there. Yes. Yes, because that was the message. She gone beyond what was given, even personally. Even I know at times when she will cry. I said, but is the first person that will hold a position that will do the sacrifice. So, and then you have to build for others to, like the Bible will say, you can't, we though our parents will not bring forth for trouble. Mm-hmm. So what we are doing in this administration is to make sure that even generations of unborn would benefit. And I believe that there are a lot of foundations that the Mr. President has to rebuild and, has to, whether to rejig so that they can build lasting legacies that will even
transcend this administration. So that's what I believe he's trying to do. And there are a lot of things that have really, like when we take subsidy removal, for example, if Nigerians don't believe in what he could do, I don't think we would have had it so easy. It was tough, very, very tough, which we all know. But the challenges then, we're able to surmount. At least, we haven't gotten to cruise line yet, but we're getting there. But now everyone has to know the way of doing businesses is different. The way we do business now is just quite different. We're just looking at, how many people have we empowered? We've really covered a lot of areas in agric. We can see because of food security. So, we have a very, very proud culture. And I think this is high time we started promoting ourselves and this nation. We have what it takes to do that. And then when we look at the elderly citizens, people with disability, and the trickle, I said, we might even have such number. And in some cases, it could be more. We went to Ekiti recently. I empowered 2,000. So add it to Ekiti. And Ekiti has had 1,000 for economic empowerment before. That's 3,000. And she gave more, which I know. I said she gave more than the 1,000 I said they should do. Then I went to Benue. I did another 2,000. Money has been transferred. So when we look at that, we're trying to give hope, and to start akara business doesn't take a lot of money. To start roasting corn, or somebody even said about grant, you see, they're saying that kuli doesn't take much. We didn't give them a loan. We gave it to them as a grant. So we've encouraged Nigerians as best as we could. What is within our hands, I have given, and I keep giving. And those are the things we've done. I remember giving for TB. When I heard there's so much TB cases, I gave 2 billion. To breast cancer, I gave 1 billion. To food malnutrition, I gave 500 million. So those are the things we've been doing, and making sure we can make sure that whatever this government is trying to do, that it will see the light of the day. So in agric we've done, in social investment we have, in education we've given a little bit of scholarship, ICT training, and with NIDA. So, and all those are things, and we are still open, still want to do more. The narrative has really changed, has changed to challenge the average man. Ọ̀nà àbáyọ ti wà fún gbogbo obìnrin tí oyún ìju bá ń dà láàmú, oyún ìju fibroid. Oyún ìju tó bá mú ọmọbìnrin, a máa da ọmọbìnrin láàmú, a máa sọ nǹkan oṣù ọmọbìnrin di ségesège, a máa jẹ́ kí ẹ̀jẹ̀ àwa ẹ̀dá kó máa wá fún obìnrin lásìkò nǹkan oṣù, a sì máa da àgọ́ ara láàmú. Bákan náà, oyún ìju kì í jẹ́ kí obìnrin ó rí oyún ní lóyún, obìnrin tó bá ní oyún ìju fibroid. Ṣé wá rí fibroid yìí? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní fibroid tí wọ́n ń ṣiṣẹ́ abẹ, ni ó máa ń padà ní oyún ìju máa ń padà jẹyọ lára wọn lẹ́yìn iṣẹ́ abẹ tán bá ṣe fún un. Mo wá mú ìlànà tewé àtegbò kan wá fún yín. Ìtọ́jú ewé àtegbò ni, ìlànà tewétegbò ni, tí yóò mú àrùn tàbí àìsàn fibroid oyún ìju kúrò lára yín, tẹ́ẹ̀nì gbúrò ẹ̀ mọ́. Ìtọ́jú ìlànà tewétegbò tí mò ń sọ fún yín yóò wú ti gbòǹgbò, yóò wú fibroid oyún ìju kúrò nínú ilé ọmọ yín, yóò wú ti gbòǹgbò, tẹ́ẹ̀sì ní gbúrò fibroid oyún ìju mọ́. Tẹ́yìn náà dẹni tí ó ń finú ṣoyún tí ó fẹ̀yìn gbọmọpọ̀n. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ pè. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yẹn, ó ní kẹ́ ẹ pè kẹ́ bá wọn sọ̀rọ̀, ẹ ṣàlàyé fún wọn. Ìlànà tewétegbò ní tẹ́yìn náà ó sì dúpẹ́, torí pé àwọn tí wọ́n lo ìlànà tewétegbò tí mò ń sọ fún yín nípa rẹ̀ yìí, wọ́n dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti padà di ẹni tó róyún ní, tí wọ́n sì bímọ láyọ̀ àtàlàáfíà, tí kìí ṣe ẹnìkan, tí kìí ṣe méjì. Ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn, oṣù pẹ́ yín náà dúpẹ́. Oyún ìju fibroid yóò dùn ìgbàgbé nínú ayé yín, bó ṣe jẹ́ nìyẹn. Ẹ wá jẹ́ kí n mú